Aláàfin sọ pé òun fẹ́ lọ kí bàbá wa Ọ̀ọ̀ni ìrìṣà ti Ilé Ifẹ̀ ṣùgbọ́n ọfà yìí Ọ̀ọ̀ni Ilé Ifẹ̀ ò gbà. Agboolé Ọbàtálá jẹ́ ọ̀kan gbòógì lára àwọn agboolé tó ń jọba nílé Ifẹ̀ k'Ódùduwà tó dé. Táíwò Hassan ló kọ mi. Fún ìgbà àkọ́kọ́ tó bá ń wò mí lélẹ́ pé ìgbà àkọ́kọ́ lélẹ́ tí òun ṣalábàpàdé fídíò mi lórí Facebook ló ti ń wò mí ní àbórí YouTube ló ti ń wò mí àbórí TikTok ló ti ń wò mí. Mẹ́ta ni ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. Tá bá ń sọ̀rọ̀ nípa Odùduwà nílé Ifẹ̀. A tún mọ̀ sọ̀rọ̀ nípa àwọn tó Odùduwà bá nílé Ifẹ̀ ọ̀tọ̀nu ó di méjì. Bákan náà a tún mọ̀ sọ̀rọ̀ nípa Aláàfin Ọ̀yọ́ àti Ọ̀ọ̀ni ìrìṣà ti Ilé Ifẹ̀ ó di mẹ́ta. Sọ pé mẹ́ta ni ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. Ẹ jẹ́ ká wá mú ní ẹyọ kọ̀ọ̀kan. Wọ́n sọ pé làáhùn mi báyìí ní bàtà ké lótù Ifẹ̀. Mo ti mẹ́nu bà nínú ọ̀pọ̀lọpọ̀ ìtàn àti ohun tí mo ti sọ pé Odùduwà kò tẹ̀wọ̀n rọ̀ wá. Mo sì lérò pé eléyìí ti yé gbogbo ọ̀pọ̀lọpọ̀ èèyàn pé Odùduwà kò tẹ̀wọ̀n rọ̀ wá délé Ifẹ̀. Ṣùgbọ́n tó bá sọ̀rọ̀ nípa tẹ̀wọ̀n rọ̀ wá nínú oríkì Odùduwà tán fi mọ́ kìíní Ilé Ifẹ̀ òun rèé. Ẹ jẹ́ kí n kà á sí wa létí. Wọ́n ní ẹni ńlá ní sòun ńlá, ẹni tó tukọ̀ ìran Yorùbá ó tọ́ka pọ̀nlé, ajagun ńlá alágbára ajagunjagun tó jagun ìkálẹ̀ ó tọ́ka yẹ sí. Wọ́n tún sọ pé orí ló ṣe é lọ́ba tó fi rọ́lẹ̀ gba gbogbo ilẹ̀, gbogbo ilẹ̀ ni ó fi jẹ Oòduà àtẹ̀wọ̀nrọ̀. Torí pé kí ni ó gba gbogbo ilẹ̀ pátápátá nígbà tó délé Ifẹ̀ ni ló fi di kí ni Oòduà àtẹ̀wọ̀nrọ̀. Ìtumọ̀ tó tẹ̀wọ̀nrọ̀ wá ni pé ibi tẹ́nìkan ti tẹ̀ wá, ibi tó ti wọ́ wá, ibi tí nǹkan kan ti ń sẹ̀ ẹ́ bọ̀ ní wọ́n lò fún ọmọ ológbòlò pé ọba wàjà kìí ṣe orí sílì lọ́ba wọ̀ lọ. Tó máa sọ pé ibìkan ó jìn bí ọ̀run Àsàǹté, a rí pé Àsàǹté tàǹwì Àsàǹtí nílẹ̀ Ghana ni wọ́n mẹ́nu bà kìí ṣe ọ̀run gangan náà. Sọ pé ó jìn bí ọ̀run Àsàǹté ni wọ́n fi máa wé ọ̀run torí àwọn ọba tó bá kú nílẹ̀ Ghana tó máa gbé wọn wá. Wọ́n fi mọ̀ pé ó jìn bí ọ̀run Àsàǹtí ìlú Ghana ló wà. Ṣé ọ̀run ni Àsàǹtí? Láti mọ̀ pé Yorùbá a máa fi ohun kan wé ohun, ṣùgbọ́n tó bá ti débi èdè ó fẹ́ máa dàrú àmọ́ òun pé àbí sóhun tí wọ́n ń sọ yìí ṣé bẹ́ẹ̀ lórí táàmù tí àsìgbò a fẹ́ máa wáyé láwọn àárín yẹn. Mo ti ṣàlàyé fún wọn nípa Ifẹ̀ Oòdáyé àti Ifẹ̀ Oyèlágbò. Mo ìtúnbọ̀ láti wá yànnà náà dáadáa àti kí ló dé tí àwọn fẹ́ fi mọ́ sọ pé Ifẹ̀ Oòdáyé níbi ojúmọ́ tí mọ́ wá. Kò sí ìlú kan tí ò ní tàn tàbí tí ò ní tó fara pẹ́ ìtàn wọn. Ṣùgbọ́n tó bá sọ̀rọ̀ nípa Odùduwà, mo sọ fún wa pé Odùduwà ò tẹ̀wọ̀n rọ̀ wá. Àwọn wo wá ni Odùduwà bá nílé Ifẹ̀? Ẹ jẹ́ ká tún bọ́ sápá abẹ́hùn. Àwọn wo ló bá nílé Ifẹ̀? Nílé Ifẹ̀ tẹ̀ ń wò ó, agboolé wà nílé Ifẹ̀. Bákan náà ní àwọn ìletò kan sí ìletò kan tó kálukú wọn sì ń ṣèjọba wọn nírọ̀wọ́rọsẹ̀ tí ò sí wàhálà kankan. Tó bá wọ́n sọ̀rọ̀ nípa àwọn agboolé yìí lóókọ. Wọ́n lórúkọ nílé Ifẹ̀. Wọ́n pọ̀ báńbáń ṣùgbọ́n máa dárúkọ àwọn bíi mélòó kan ń bẹ̀. Bí wọ́n náà bá jọ mọ́ Ilé Ifẹ̀ àbí èso mọ́ Ilé Ifẹ̀ tó fẹ́ ṣèwádìí bèrè pé àwọn agboolé wo ló ń jẹ́ àwọn agboolé yìí. Àwọn agboolé tẹ́ wá ń wò yìí kò sí tó bá lọ sí Igbó Ọ̀rà nísìn, àpẹẹrẹ bíi Igbó Ọ̀rà ó mọ̀ gbọ́ ọba Agbólé, ọba Àpàpò, ọba Ìbẹ̀rẹ̀kòdó, gbogbo wọn lọ́ba báńbáńbáń tí wọ́n ń dé adé ń bẹ̀. Inú ìlú Igbó Ọ̀rà náà gbogbo wọn wà o. Bákan náà tẹ́ bá dá wọn ìlú mi ẹ rí pé àwọn nínú ìlú kan ẹ sì máa ka ọba bíi 6 sí 7 nínú ìlú ẹyọ kan. Bó ṣe ń ṣẹlẹ̀ nígbà náà nílé Ifẹ̀ nu. Gẹ́lẹ́ bó ṣe wà nílé Ifẹ̀ ńgbà àwọn lára ibi tá ti wá rí àwọn agboolé mo sọ pé
ọ̀tọ̀ ní ọ̀rọ̀ Odùduwà nílé Ifẹ̀, ọ̀tọ̀ ní ọ̀rọ̀ àwọn tó Odùduwà bá nílé Ifẹ̀, ọ̀tọ̀ lọ̀rọ̀ Ọ̀rànmíyàn, ọ̀tọ̀ lọ̀rọ̀ Aláàfin àti Ọọ̀ni rìṣà ti ilé Ifẹ̀. Mo sì bọ́ sórí ọ̀rọ̀ àwọn tó Odùduwà bá nílé Ifẹ̀ báyìí. Àwọn agboolé bọ́n àwọn agboolé ṣàǹgbá yẹn náà ṣe fi ń jọba nílé Ifẹ̀ nìyẹn. Lára àwọn agboolé tó ti ń jọba, lára àwọn agboolé tí wọ́n ti ń jọba nílé Ifẹ̀, ká tún lè pọ̀ wọ́n ní àwọn ẹ̀yà tó jẹ́ pé àwọn náà kóra wọn jọba ibẹ̀ láti rí ìran Ọbàtálá. Odidi agboolé kan nílé Ifẹ̀ ni wọ́n táwọn náà sì ń dádé. Gbogbo wọn gbà fúnra wọn ìbáṣepọ̀ tó dán mọ́rán ó sì wà láàrin wọn. Agboolé Ọbàtálá jẹ́ ọ̀kan gbòógì lára àwọn agboolé tó ń jọba nílé Ifẹ̀ kó Odùduwà tó dé. Ara wọn láti rí Ìmọ̀jùbí, agboolé Ìmọ̀jùbí wà tó jẹ́ pé àwọn náà ń dádé nílé Ifẹ̀. Irú wọn la tún ti rí Òkè Ọjà, a tún ti rí kíni o Ìdó tó jẹ́ pé agboolé ni wọ́n nílé Ifẹ̀ tí gbogbo wọn sì ń dádé. Mo sì mú àpẹẹrẹ wá fún wa níbi tábàdé bíi àwọn Ìbàràpá wọn. A bá àwọn agboolé tó jẹ́ pé àwọn náà ń dádé ń bẹ̀lẹ̀ ọ̀kọ̀ọ̀kan tó pé wọ́n ní tàbá sọ̀rọ̀ nípa àwọn ìlú ní ìsìn báyìí, olórí ọba tó jẹ́ pé wọ́n gbà pé ọba gbogbo àwọn ni tó pé àwọn kan tún kéré sí wọn, tán kéré sáwọn ọba ẹ̀ ń bẹ́ẹ̀ wọ́n ń bẹ́ẹ̀ nù wọn. Bí ọ̀rọ̀ Ilé Ifẹ̀ náà ṣe rí nìyẹn. Gbogbo àwọn agboolé tí wọ́n dákọ̀ wọ́n ti ń dádé. Ṣùgbọ́n bá tí Odùduwà dé, jagunjagun alágbára l'Odùduwà. Mo sẹ̀mú yìí sọ pé alágbára l'Odùduwà, jagunjagun ni tó ní ìrírí tó sì mọ̀ nípa ogun. Tó bá ń fi ìtàn Odùduwà kọ́ ìtàn Nimrod lọ́rùn pé Odùduwà òun náà ni Lámúrúdù àbí Lámúrúdù ló bí Odùduwà. Mo sọ pé tá bá sọ pa Lámúrúdù gan, jagunjagun alágbára ni Lámúrúdù, ọdẹ alágbára ni, ọba sì tún ni Lámúrúdù táwọn tá ń pè ní Nimrod, ọba ní ìlú tá ń pè ní Mesopotamia. Mo sọ fún wa pé ibẹ̀ ni Nimrod ti jọba. Mesopotamia ló padà di ìlú kan tá ń pè ní Iraq lónìí. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yà, ọ̀pọ̀lọpọ̀ ìtàn ló rọ̀ mọ́ ìlú tá ń pè ní Mesopotamia yìí. Tó bá lọ sórí TikTok mi Ojútólé Yorùbá TV, ó gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀tàn tí mo sọ nípa ìlú Mesopotamia yìí, ó bá níbẹ̀. Ọ̀rọ̀ bòmíì nìyún. Mo sọ pé tá pé bẹ́ẹ̀ lórí b'Odùduwà ṣe dé, mo ti ṣàlàyé ẹ̀ fún wa. Bí Odùduwà náà ṣe wọ ìgbà tó wá gbàjọba ní tán nílé Ifẹ̀, tó jẹ́ pé ìgbà tó délùú kan, ìkankankan tí wọ́n kó yọ láàrin ni pé kò sí bẹ́ẹ̀yàn kan ó ṣe délùú kan táwọn pé alágbára lẹ́ni yìí náà, tí àwọn tó wà ń lù tó gbogbo kan pátápátá tí ń ṣẹlẹ̀ náà lù ní ó tẹ̀ wọ́n lọ́rùn. Ara kan tó mọ̀ báyìí pé ìdílé yìí ó ń jẹ gàba lé wa lórí, ìdílé bàbá yìí ń jẹ gàba lé wa lórí, táwọn náà fẹ́ agbára, táwọn ò pé ọ̀nà wo làwọn lè gbà gba agbára lọ́wọ́ ìdílé kan, ta làwọn lè lò. Ìyẹn ló dá ìjà Ifẹ̀ lẹ́gbó tí gbogbo àwọn ìjà lè fẹ́ fi túnú. Ìdílé tó ṣe ọba lórí gbogbo wọn tó jẹ́ tó hàn jù là ń pè ní ìdílé àwọn Ọbàtálá ni. Àwọn náà ni adé sẹ́sẹ́ fún. Torí ìjọba àsìkò ẹjọ́ ẹ pàdé mi ní apá kejì. Mo fẹ́ sọ fún wa nípa kí ló fa tí Aláàfin Ọ̀yọ́ àti Ọọ̀ni ìrìṣà tòní, tó pé Aláàfin tí ó fẹ́ kí Ọọ̀ni gbà òun lálejò, ṣùgbọ́n Ọọ̀ni kò gba Aláàfin lálejò. Màá play fídíò kan kó tó di pé fọ́nà fídíò yìí tán, níbi tí èmi wà ń bẹ̀ t'Aláàfin sọ pé òun fẹ́ lọ kí bàbá wa Ọọ̀ni ìrìṣà ti Ilé Ifẹ̀, ṣùgbọ́n ọfà yìí Ọọ̀ni Ilé Ifẹ̀ ò gbà. Ẹ parí mi lápá kejì, máa sọ ẹ̀kúnrẹ́rẹ́ fún wa dáadáa.